gẹ́gẹ́ bí a ti máa ń ṣe gẹ́gẹ́ bí ìṣe wa. Ìdí tó mú wa wá sórí ètò lásìkò yìí ni wípé a fẹ́ ká mọ̀ pé gbogbo àwa ọmọ Yorùbá a ò gbọ́dọ̀ sàsùnpara. Iná ti jó dórí kókó. Nísìn báyìí gbogbo wa la ti mọ ogun tí Yorùbá ń kojú nípasẹ̀ ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà nípa gbogbo táwọn Fúlàní tí wọ́n ń fojú ọmọ Yorùbá rí. Eléyìí ò ń ṣe nǹkan tí a tún gbọ́dọ̀ máa ròyìn fún wa mọ́. Ó ti yé gbogbo mùtúmùwà báyìí wípé ilẹ̀ wa ni wọ́n fẹ́ gbà. Ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ ni eléyìí tí ó wà ńlẹ̀ yìí. Ọ̀rọ̀ pé à ń bá ẹ̀yà kan jà kọ́ ni eléyìí tó wà ńlẹ̀ yìí. Ṣùgbọ́n a ti mọ̀ pé ogun Fúlàní kò ṣẹ̀ṣẹ̀ máa ja àwa ọmọ kóòtù òjíire. Ilẹ̀ wa ni wọ́n fẹ́ gbà. Àwọn ohun àlùmọ́nì wa òun ni wọ́n fẹ́ jágbà lọ́wọ́ wa. Àṣà àti ìṣe wa òun ni wọ́n fẹ́ gbà lọ́wọ́ wa. Orúkọ ìṣẹ̀ǹbáyé wa tá à ń jẹ́ òun ni wọ́n fẹ́ jágbà lọ́wọ́ wa. Kí wọ́n lè gba gbogbo ohun tó jẹ́ nǹkan àmúṣagbára àwa ọmọ kóòtù òjíire. Eléyìí ò ń ṣe tí a tún gbọ́dọ̀ máa sọ fún àwa èèyàn mọ́. Torí a ti ń pariwo láti ọdún tó ti pẹ́. Àwọn èèyàn sọ wípé bóyá olóṣèlú ni wọ́n ń lò wá. Ṣùgbọ́n gbogbo wa láti rójú ìjà ńlá sábàyí wípé ọ̀rọ̀ yóò ń ṣọ̀rọ̀ olóṣèlú mọ́. Ọ̀rọ̀ yìí ti dọ̀rọ̀ ohun tó kan kálukú gbọ̀ngbọ̀ngbọ̀n. Tá bá lérò pé ẹnìkan ló kàn lénìí, kò ní kàn wá. Irọ́ là ń pa fúnra wa. Ẹni tó sunkún símú ó fi pamọ́ ni. Ọjọ́ iwájú ni ìyà yẹn ń sún sí. Ṣùgbọ́n kí ìyà yìí má bàa jẹ ọmọ kóòtù òjíire la ṣe ń ké pe gbogbo wa báyìí wípé ẹ jẹ́ ká jí gìrì, ká dìde, ká gbèjà ara wa. Torí ìjọba ò ní ipá kankan tí wọ́n fẹ́ sà. Àwọn olóṣèlú wọ́n ń fi wá gbá géèmù ni. Ìdí yìí ló mú àwọn student union, àwọn NANS tí wọ́n fi dìde. Wọ́n dìde, wọ́n lọ sílé Chief Dr. Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà láti lọ ṣe àbẹ̀wò sí wọn, kí wọ́n dẹ̀ jẹ́ kí wọ́n mọ èrò ọkàn wọn nípa ètò ààbò nílẹ̀ kóòtù òjíire. Àwọn NANS débẹ̀, Chief Dr. Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà, wọ́n bá wọn sọ̀rọ̀ lóòótọ́, wọ́n sì jẹ́ kí wọ́n mọ ohun tí àwọn dúró sí. Wọ́n jẹ́ kán mọ ipò táwọn dúró sí lórí wípé ìfọ̀kànbalẹ̀ Yorùbá, ìfọ̀kànbalẹ̀ àwọn ọmọ kóòtù òjíire òun ló jẹ àwọn lógún. Gẹ́gẹ́ bí ohun tí wọ́n ti ń jà fún láti ilẹ̀ tẹ́lẹ̀ kó tó di pé ìgbà tó dàbí ẹni pé àwọn tán wà lókè nínú ìjọba wọn ò fẹ́ láti gbé oríyìn fún ẹni tó bá fẹ́ gba Yorùbá lẹ̀ tó ń lépa ẹ̀mí Chief Dr. Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà káàkiri, tó di wípé wọ́n lọ pa èèyàn mọ́nú ilé wọn tí wọ́n wá ń sọ wípé àfi dandan gbọ̀n káwọn gbẹ̀mí wọn ni. Ṣùgbọ́n a dúpẹ́ pé Ọlọ́run ò fáwọn ọ̀tá ṣe. Ló fi di ọ̀rọ̀ tí gbogbo wa fi ń pariwo wípé Yorùbá nation la fẹ́. Kí kálukú gba orílẹ̀-èdè ẹ̀, ká safeguard gbogbo gbàgede wa, ká safeguard borders wa tí a mọ̀ sí ẹnu ibodè káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin tó wọ orílẹ̀-èdè Yorùbá. A pariwo eléyìí fódìdí ọdún bíi 5. Ṣùgbọ́n a rí pé àwọn olóṣèlú wọn ò fún wa lóríyìn. Kàkà kí wọ́n fún wa lóríyìn yìí, wọ́n tún yan Sátánì sáàrin wa ni, tó jẹ́ ìránṣẹ́bìnrin tó wọ àárín wa nígbà náà tó da gbogbo ẹ̀rú. Ṣùgbọ́n a dúpẹ́ wípé bàbá wa Bọ́lá Ahmed Tinubu olódò idẹ, wọ́n padà fi oríjìn Chief Dr. Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà, nítorí pé Dr. Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà
wọn ò ṣe ẹ̀ṣẹ̀ kankan. Ìran Yorùbá ni wọ́n ń jà fún. Bá a bá ní ká wò ó, Chief Dr. Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà wọn ò ní ọmọ lórílẹ̀‐èdè Yorùbá. Ìyàwó wọn kankan ò sí lórílẹ̀‐èdè Yorùbá. Ẹnìkan ṣo tó jẹ́ pé ó tún lè dùn wọ́n lórílẹ̀‐èdè Yorùbá tá a mọ̀ wípé ó kàn wọ́n gbọ̀ngbọ̀n òun nìyá wọn, kí Ọlọ́run kó bá wa fọ̀run kẹ́ ìyá rere. Ṣùgbọ́n nísìnyí báyìí tí wọ́n ti wá gba ìyọ̀ǹda lọ́wọ́ ààrẹ wa, pírẹsidẹ́ǹtì wa Bọ́lá Ahmed Tinubu olódò idẹ, a dúpẹ́ wípé wọ́n tún wá grant wọn ní ìfilọ́lẹ̀ ìrù ẹkùn láti lè jẹ́ kí wọ́n jẹ́ security fún orílẹ̀-èdè Yorùbá. Eléyìí ni mo fẹ́ torí ẹ̀ sọ̀rọ̀ gangan tí mo ṣe bọ́ síta. À ń sọ wípé gbogbo ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ jẹ́ ẹni tó ìtagun tẹ́ ẹ mọ̀ wípé ẹ yìí lè dúró kẹjà forílẹ̀-èdè yín ní ọmọ Yorùbá tó jẹ́ ọmọ ọkọ, ẹ lọ jọyìn ìrù ẹkùn. Awuyewuye kan wá ń ṣẹlẹ̀ káàkiri tí à ń gbọ́ tá a ní ká yànnàná ẹ̀ lásìkò yìí. Ẹ̀yin èèyàn, mo fẹ́ kẹ́ mọ̀ wípé ìjà ẹkùn ó yàtọ̀ sí ìrù ẹkùn. Ìjà ẹkùn àwọn ọmọ Yorùbá kan náà ló ní tí wọ́n dẹ̀ wà registered, àmọ́ ìrù ẹkùn ní ti Chief Dr. Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Àwọn tí wọ́n ní ìjà ẹkùn wọ́n ń sọ pé káwọn èèyàn fowó gba fọ́ọ̀mù. Afẹ́kẹ́ mọ̀ báyìí wípé Chief Dr. Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà wọn ò gba owó lọ́wọ́ ẹnikẹ́ni láti gba fọ́ọ̀mù kí wọ́n tó jọyìn ìrù ẹkùn. Ìrù ẹkùn yìí àwọn ọmọ ọkọ la dẹ̀ fẹ́ kí wọ́n jọyìn ìrù ẹkùn yìí, nítorí tí a bá jọyìn ìrù ẹkùn yìí wọ́n á fi Ògún àti Ṣàngó wọ́n á fi búra fún gbogbo wa ní gbogbo ìletò tá a bá wà. Ẹni tí wọ́n bá búra fún tó jẹ́ ọmọ ọkọ Yorùbá tó bá fẹ́ gbẹ̀yìn gbẹ̀bọ jẹ́ yóò rí ìdájọ́ tó tọ́ sí. Èyí ló mú àwọn NANS tí wọ́n jẹ́ National Student Union President pẹ̀lú àwọn ẹlẹgbẹ́ wọn tí wọ́n fi lọ ṣe àbẹ̀wò sọ́dọ̀ bàbá wa Chief Dr. Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Ẹ gbọ́ bí ọ̀rọ̀ náà ṣe lọ. Mo bẹ̀rẹ̀ kí ní ẹni bára pa mi báyìí. Ọmọ òkèèrè ọmọ Ọ̀yọ́ State ni mí. Olóṣèlú ni mí, ó mọ̀ ń tẹ̀lé wọn dáadáa. Ìfẹ́ lè sọ pé kò sí nǹkan tó kàn mí pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀, bọ́mọ kẹ́ jókòó nílé. Àwọn ẹgbẹ́ wíwá wọ̀ wá bá mi bí àwọn Fúlàní kan àwọn tẹ̀rọ̀sì ń jí ẹ̀gbẹ́ ní bára pa mi, wọ́n ń pààyàn, wọ́n ń ṣe báyìí. Pé kódà àwọn ti pa wọ́n lábàtà yìí. Lóòótọ́ mi ò gbọ́ ọmọ ní oṣù ti gbé nǹkan ok ẹ jẹ́ kí n try kí n lọ bẹ̀ kí n gbé lọ àwọn bàbá tó wà mẹ́ mo lè lọ bẹ̀ gbogbo bá sọ fún mi pé ẹni tó wà mẹ́ kò sí kọlu ní o pé kódà àmọ́ nǹkan ọlọ́pàá bí àmọ́ ọlọ́pàá ló ti padà nù mẹ́ tí ó sì ń kẹ̀kẹ́ tó fẹsẹ̀ rẹ̀ wọn lọ bọ́ bá ìlú kẹ̀kẹ́ bàbá ní kódà wọ́n jọ mọ̀ òun gbé òun lọ gbé 5 million fún sídìkì yẹn kóun tọrọ mọ̀ òun gbà ó ló ń gbó lọ fún fúnra òun ló tó gbọ́ wọn yẹn wá ẹ wá sẹ̀ kankan sí onígbò kí làwọn fẹ́ ṣe báwọn bá púpọ̀ ọlọ́pàá mo ti ń gẹ̀rọ ọlọ́pàá ó ṣe fún bí táwọn bá ti ń bá CP sọ̀rọ̀ yóò pé IG ni òkè náà ẹ jẹ́ ká lè kó kúrò bí kí àlàáfíà lè wà nílùú wa mo fi hàn lè mí take my ẹ fún ìgbà tí ń fi pé ọjọ́ tí mo dá fún wọn pé ẹ kú ẹ mú lọ bá wọn láti bá wọn sọ̀rọ̀ pé kò tẹ̀ ṣe kò make sense ẹ ń gbé nílùú wa ń bí ẹ̀dẹ̀ ń jí wa gbé ẹ̀ ń pa wa ẹ̀ tún gbowó sọmọ kọlọ dání mo bá wọn sọ̀rọ̀ mo sì yìnbọn lómi mẹ́rin wọ́n lórí tó ìkẹ́kẹ́ yìí pọ́ńpì gbẹ́gbẹ́ àmọ́ ní torí wọ́n pọ̀ mẹ́yìn ẹ̀ àwọn Fúlàní yẹn wọ́n á sọ fún àwọn ọmọ tó tẹ̀lé mi gbà báyìí mo gbé fẹ́lẹ̀ ìkẹ́tọ́ yìnbọn àtúgbà wọ́n á sọ fún ẹni tó lédè wọn síríkì wọn yẹn pé olóhùn ní síríkì fúlàní gbogbo South West pé kí n má bínú tó ṣẹlẹ̀ pé àwọn ọmọ yẹn ọmọ ni wọ́n tó rò pé kí wọ́n fi yìnbọn sí ìgbìmọ̀ ló ti dá èmi ò ní yìnbọn sí ṣùgbọ́n mo fẹ́ lọ́jọ́ méje kẹ́ kúrò mi èmi wá fún yín pé ká jọ gbé lálàáfíà nígbà tí ẹni tí wọ́n sọ yín pé kì í wọ́ sọ àwa wà délé àwa bá níta ní o ṣe mọ̀ pé ọ̀rọ̀ sọ̀rọ̀ kankan mọ́ wọ́n lè ń pààyàn ẹ̀ ń jiyàn gbé
èmi dẹ̀ wá bá yín ẹ̀yọ̀gbọ́n sí mi ó ti fi hàn pé nǹkan sọ bá yín kọ̀ọ̀fà ẹ kúrò mi ìjọ tí mo dá fún yẹn kò ní yẹ o so àwọn gọ́ọ̀mẹ̀ntì tó wà mẹ́ngbà náà àwọn tó wà mẹ́ngbà náà àtàwọn tí ń bẹ́ńbẹ̀ náà tí wọ́n jọ wà mẹ́ngbà náà wọn ò fún mi support wọ́n tákù nǹkan tí mo ṣe yẹn kó tó rí pé gbogbo alámọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ńgbà yẹn so ìyẹn lọ báyìí kó tó rí pé ọlọ́run lo àwọn bàbá wa láti bá new president wa sọ̀rọ̀ bàbá Bọ́lá Ahmed Tinubu pé ẹjọ́ mọ̀ ẹ́ mọ̀ bọ́ lé kò sí mi ò sí kankan náà ẹ mọ̀ pa àwọn yẹn mímọ́ ni ẹ lè mọ̀ pa wá káwọn obìnrin kákan káwọ́ gbéra kò make sense tá a dẹ̀ ra àwọn ọmọ kan tó lè tákù wọn wọ́n tó máa ń ṣe nílé àdúgbò kí bàbá Tinubu tó accept ọ̀rọ̀ wọn yẹn kó dáhùn padà wálé ìgbà tí mo délé ń sìn mo ti lọ Kogi gan mo lọ bá àwọn sí meeting bẹ́ẹ̀ mo rò pé gómìnà yẹn ó ra stand ṣẹ́dẹ̀ yìí ó dẹ̀ ó support nǹkan tí mo gbé lọ. now èyí tó ṣẹlẹ̀ ń bíbà ẹ rí i pé mo ti rí Minister of Defence yẹn àsọ̀rọ̀ pé kàn fún mi láyè tó bá fún mi láyè mi fi gbéra mi ga tó bá fún mi láyè kí mi face àwọn pípọ̀ yìí kò ní wàhálà kankan mo fi Ọlọ́run tó ní ẹ̀mí mi bọ́ra wọ́n máa sá lọ àwọn èèyàn ń ṣe sí gidi wọn kì í ṣe bọ́ra èèyàn bíi tèmi ni wọ́n ní backup àwọn olóṣèlú kan lẹ́gbẹ̀ẹ́ ni mo dẹ̀ ti ń sọ fún wọn pé táwọn olóṣèlú ti ń bẹ lẹ́yìn wọn bá stop èmi máa dárúkọ gbogbo wọn I know that màá mẹ́sàn-án orúkọ wọn tí gbogbo àyẹ̀ máa gbọ́ àwọn olóṣèlú kan náà ń bẹ lẹ́yìn àwọn terrorists yẹn tó yẹ kí wọ́n fi lè tó ń fún wọn ní ammunition tó ń fún wọn lówó nǹkan tó ń ṣe fún Jonathan gbà yẹn wọn náà fẹ́ ṣe fún bàbá Tinubu ń sìn ẹ̀rí kan tó ní àwọn propaganda lọ́wọ́ tí ń pa yẹn bẹ́ẹ̀ yẹn o gbogbo yẹn game ni. àwa ò fẹ́ ọ̀ṣàkàṣoko ọmọ Yorùbá ọlọ́pọlọ pípé ni wá àwa lọ́gbọ́n alóye adẹ̀ ní ìmọ̀ àwa ò dẹ̀ lè gbà káwọn kan kí wọ́n wá láti fúta jálọ̀m kan wá gba ilẹ̀ wa mọ́ wa lọ́wọ́ Fúlàní ò ṣẹ̀ṣẹ̀ máa gbógun ti ilẹ̀ Yorùbá ohun tí wọ́n sọ nílé ọ̀dọ̀ Chief Dr. Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà tí àwọn NANS pẹ̀lú wọn tí wọ́n jọ jíròrò lé lórí ni wípé káwa fúnra wa ká jí gìrì àwọn tó taagun nínú wa ká dìde fún security ilẹ̀ Yorùbá ilẹ̀ kóòtù òjíire ẹ má jẹ́ kí wọ́n fi èdè Yorùbá tí àwọn Fúlàní yẹn ń sọ lẹ́nu ẹ má jẹ́ kán fi tàn yín jẹ ẹni tó bá ti lòdì sí ìrù ẹkùn ẹ mọ̀ pé Fúlàní ni ẹni tó bá ti lòdì sí ààbò ilẹ̀ Yorùbá kẹ́ mọ̀ pé Fúlàní ni ẹni tó bá ti lòdì sí ọ̀rọ̀ ohun tó ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá ẹ mọ̀ pé Fúlàní ni gbogbo wọn pátápátá tí wọ́n ń sọ wípé ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá kò ń ṣe nǹkan tó dáa wọ́n fẹ́ gba gbogbo agbára àwọn baba ńlá wa lọ́wọ́ wa ni kí wọ́n lè gbẹ̀yìn máa pa wá ṣùgbọ́n a ti gbọ́n a ti tají báyìí irú ẹ̀ ò lè ṣẹlẹ̀ mọ́ kí kálukú padà sínú ilé wọn ẹ padà sínú ilé ibi tá a ti bí yín ẹ bi àwọn àgbà tó kù níbẹ̀ léèrè kí ni tẹ́ ń ṣe lágbolé yín kí ni àwọn nǹkan tí wọ́n fi ń ṣe ìṣọ́ra lágbolé yín béèyàn ò bá kírun tí ò lọ sí ṣọ́ọ̀ṣì tí ò gbà àwẹ̀ kò ní kí nǹkan kan ṣe àwọn ẹ̀sìn kìrìsìtẹ́nì pẹ̀lú ẹ̀sìn mùsùlùmí wọ́n wá fi tàn wá jẹ ni wọ́n fi búrẹ́dì wá kó wa lómi ọbẹ̀ ni eléyìí dẹ̀ ti hàn sí wa gedegede báyìí ní ìsìn gbogbo wa láti gbọ́n láti mọ ohun tí wọ́n fẹ́ ṣe ó yẹ ká wá mọ̀ báyìí wípé a gbọ́dọ̀ tún èrò ara wa pa ká jí gìrì nílẹ̀ kóòtù òjíire ká gbára wa sílẹ̀ gbogbo àwọn alágbára tó ti lọ wọ́n nì tí àwọn ọmọ wọn sì wà láyé táwọn ọmọ wọn sì wà láyé agbára yẹn ò lè tán bẹ́ẹ̀ ẹ jẹ́ ká padà sínú ilé ibi tá a ti bí wa ká lọ béèrè ohun tí wọ́n ń ṣe nídìílé wa káwa náà ká gbáradì ẹ jẹ nǹkan ẹ mú nǹkan ẹ lo nǹkan sára kẹ́ jẹ́ ká gbalẹ̀ bàbá wa lọ́wọ́ àwọn ẹni ibi agbára wà nílé àwọn bàbá wa tó jẹ́ wípé a lè lò tó jẹ́ pé a lè fi wọ́n gbogbo di ìlú ká ẹni tó bá inú burúkú wọ inú ìlú àsùn fọ́nfọ́n ti fọ́n àsùn má paradà ti gi àjà wọ́n á sùn fọ́nfọ́n síbẹ̀ tẹ́ ó fi kó gbogbo ohun èròjà tó wà lọ́wọ́ wọn tá ó fi kọjú sí wọn padà gbogbo ẹni tó bá robi sílẹ̀ Yorùbá ohun ìjà tó bá gbé dání ló máa kọjú ìjà sónítọ̀hún láṣẹ Èdùmàrè torí náà ẹ jẹ́ kí gbogbo àwọn bàbá wa tí wọ́n mọ̀ nípa gbogbo àwọn nǹkan wọ̀nyí
gbogbo ohun àtijọ́ wọ̀nyí ẹ jẹ́ ká jí gìrì ká dìde fún orílẹ̀-èdè bàbá wa. Gbogbo ogun tó ń kó bọ̀ láti òkè ọya ẹ má jẹ́ kó wọ inú ilẹ̀ wa, torí ńgbà tí wọ́n ti rí àyè wọ Kwara, wọ́n ti tẹnubọ Ọ̀yọ́, wọ́n ti wọ Oǹdó, gbogbo ilẹ̀ Yorùbá pátápátá kò síbi tó sèvù mọ́. Torí náà ẹ̀yin ọmọ Yorùbá ẹ jẹ́ ká dìde, ẹ má jẹ́ kó fẹ̀sìn kan fi tàn wá jẹ, kó má fi búrẹ́dì kan má fi kó wa lómi ọbẹ̀. Ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ leléyìí mọ́. Ẹni tó bá ń ṣe kìrìsìtẹ́nì, ẹni tó ń ṣe mùsùlùmí, tó bá jẹ́ ọmọ Yorùbá ọmọ ọkọ gidi, ẹ padà sílé, ẹ lọ bèrè tí wọ́n ń ṣe nídìílé yín, ẹ lo nǹkan sára. Chief Dr. Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà wọ́n ní fọ́ọ̀mù ìrù ẹkùn, àwọn ò gba owó lọ́wọ́ ẹnikẹ́ni o. Ẹni tó bá béèrè owó lọ́wọ́ yín kì í ṣe Chief Dr. Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ló rán wọn níṣẹ́. Àwọn tí wọ́n sì dá ìjà ẹkùn sílẹ̀ lóòótọ́ registered body ni wọ́n, ọmọ Yorùbá náà ni wọ́n, àwọn ni wọ́n ń gbowó fún fọ́ọ̀mù tiwọn. Ṣùgbọ́n Chief Dr. Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà wọn ò gbowó lọ́wọ́ ẹnìkankan o fún fọ́ọ̀mù ìrù ẹkùn o. Ìrù ẹkùn gbogbo ọmọ Yorùbá ló ní. Ọlọ́run yan Dr. Chief Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà gẹ́gẹ́ bí aṣíwájú aṣojú lórí ìrù ẹkùn ni. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ẹ bá jẹ́ ọmọ ọkọ tẹ́ ẹ kì í ṣe ọmọ àlè, ẹ lọ jọyìn ìrù ẹkùn. De àwa ọmọ kóòtù òjíire, kí Ọlọ́run ọba Elédùmarè kó fún wa ṣe. Títí dìgbà míì tá ó tún mú ìmíì wá, ẹ̀yin ọmọ wa, gbogbo ẹ̀yin ọkùnrin àtẹ̀yin obìnrin tẹ́ ẹ sán ogun, Ọlọ́run ọba Elédùmarè kò ní fi wá fún wọn mú. A ní bọ́ sọ́wọ́ Fúlàní, gbogbo ogun Fúlàní pápátá Èdùmàrè á tẹrí wọn ba, nítorí pé àwa ò gbógun lọ bá wọn, jẹ́jẹ́ la jókòó kí wọ́n tó fẹ́ wá gba ilẹ̀ wa. Ilẹ̀ ni wọ́n fẹ́ gbà, ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ leléyìí. Ẹ̀yin tẹ́ ẹ bá jẹ́ mùsùlùmí ẹ jẹ́ kó rí yín pé, ẹ̀yin tẹ́ ẹ bá jẹ́ kìrìsìtẹ́nì ẹ jẹ́ kó rí yín pé, ẹ mọ̀ wípé ọ̀rọ̀ ilẹ̀ baba wa leléyìí tá à ń sọ yìí, ọjọ́ ọ̀la wa là ń jà fún, àwọn ọmọ wa kí wọ́n lè ríbi dé sí. Eléyìí la ṣe ní ká jáde ká ṣètò ká fi hàn yín wípé gbogbo àwọn tí wọ́n ń pariwo wípé wọ́n ń fowó gba fọ́ọ̀mù, ìjà ẹkùn ni wọ́n ń fowó gba fọ́ọ̀mù ẹ̀. Ìrù ẹkùn ti Chief Dr. Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà wọn ò gbowó lọ́wọ́ ẹnikẹ́ni o, wọn ò gbowó lọ́wọ́ anybody.